èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà lẹwà ṣé dáadáa la bá yín gẹ́gẹ́ bí ọjọ́ èní ṣe rí. Mo kí yín káàbọ̀ sórí Mashola Gist TV o. Gist tèmi wọ́n ní àwọn Afobaje àti gbogbo àwọn olóyè wọ́n ní wọ́n wá Queen Naomi, wọ́n wá wọn lọ sí ilé láti lọ bẹ̀ wọ́n. Wọ́n ní wọ́n lọ bẹ̀ wọ́n, wọ́n tọrọ àforíjì lọ́wọ́ Queen Naomi pé kí wọ́n jọ kí wọ́n fi yèdénú o, kí wọ́n padà wá sí pálásì kábíyèsí. Ṣé mọ̀ gbogbo awuyewuye ọ̀rẹ́ tó ń lọ nínú pálásì kábíyèsí? Wọ́n ní àwọn ìyàwó kábíyèsí náà dá most of it sílẹ̀ o, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o fún àdúrótì yín, fún support yín. Mo dúpẹ́ gbogbo yín tẹ̀ ń subscribe, ẹ ṣé o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní bàjẹ́. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Ẹ̀kọ̀ọ̀kan mo máa ń sọ òyìnbó. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist and politics. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn olóyè Afobaje wọ́n lọ kí Queen Naomi, wọ́n dẹ̀ lọ tọrọ àforíjì, wọ́n dẹ̀ lọ bẹ̀ wọ́n nítorí pé kábíyèsí sọ wípé wọn ò nífẹ̀ẹ́ àwọn dénúdénú, wípé ojú ayé ni wọ́n ń ṣe fáwọn. Bí a ṣe gbọ́ gist yìí, allegedly wọ́n ní kábíyèsí ló ń sanwó school àwọn ọmọ àwọn olóyè yìí pé wọ́n wà ní scholarship list kábíyèsí. In fact, owó tí wọ́n ní wọ́n ń san lórí àwọn ọmọ yìí wọ́n ní wọ́n pọ̀. Ẹ mọ̀ pé aláàánú ni bàbá wa. Ẹ mọ̀ pé bàbá wa wọ́n ń ṣe gudugudu méje. Ẹ mọ̀ye àwọn ọmọ ni bàbá wa fún ní scholarship o, tó dẹ̀ jẹ́ pé wọ́n sanwó school wọn. Kì í ṣe nǹkan kékeré ni kábíyèsí ń gbé ṣe nínú ká fún ọmọ ní scholarship, ká rán wọn lọ sókè òkun. Gbogbo àwọn nǹkan tí kábíyèsí ń ṣe, iṣẹ́ iyì oríṣiríṣi ni kábíyèsí ń gbé ṣe, because kábíyèsí believe nínú education. Wọ́n believe pé ọmọ tí ò bá ní education wípé nǹkan tí ò dáa ni, because ṣé ẹ mọ̀ pé the key to life is education. So kábíyèsí believe pé táwọn bá fún àwọn ọmọ ẹ̀ ní scholarship, wípé tán bá travel, tí wọ́n bá lọ kàwé, wípé wọ́n á jẹ́ èèyàn pàtàkì láwùjọ ní ọjọ́ iwájú. Ìgbà tí kábíyèsí dẹ̀ ti rí pé àwọn olóyè yìí wọn ò fẹ́ dá sí ọ̀rọ̀ Queen Naomi, wọ́n sọ fún wọn pé àwọn ò ní sanwó school àwọn ọmọ yẹn mọ́. Wọ́n ní owó yẹn dẹ̀ pọ̀ gan, because òkè òkun náà wà, wọ́n dẹ̀ ní dọ́là ni wọ́n fi ń san owó yẹn. So wọ́n ní ìgbà tí àwọn Afobaje àtàwọn ìjòyè yìí tán gbọ́, wọ́n ní wọ́n ya tètè mú ṣòkòtò wọn, wọ́n ya ní àwọn ń lọ bẹ̀ Queen Naomi. Bó ṣe wá Queen Naomi lọ tán lọ bẹ̀ wọ́n nìyẹn. Wọ́n ní kí Queen Naomi forí jà wọ́n, wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace kì í ṣe pé bóyá àwọn ò rí o, wípé ṣùgbọ́n kí wọ́n ṣáà má bínú, àwọn tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó ráwọn mọ̀ pé àwọn ti ṣẹ̀ sí ẹlẹ́dàá Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn olórí yìí bí a ṣe gbọ́ o, allegedly o, wọ́n ní wọ́n ń bribe àwọn Afobaje, especially Ronke, Ashley àti Mariam. Wọ́n nítorí pé family àwọn Ọbajẹ yìí wọ́n wà nínú family, wọ́n ní family nínú wọn. Ashley àti Ronke wọ́n ní family nínú àwọn chief àwọn kábíyèsí. Wọ́n nítorí ẹ̀ náà fi máa ń ṣàìdè wọn. Ṣùgbọ́n gbà tí kábíyèsí ti fi ọ̀rọ̀ sílẹ̀ tán ní tí wọn bá ti ṣàìdè Queen Naomi o, owó school ọmọ àwọn tó ń san, àwọn gbẹ́gítẹ̀lé àwọn ò ní san mọ́. Wọ́n ní kíá ni wọ́n mú ṣòkòtò àtẹ̀wù mọ́ lọ́ gba ọ̀dọ̀ Queen Naomi lọ́nà lọ́bẹ̀ wọn. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó kéré o. Ẹ mọ̀ pé ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ni pé àwọn Mariam, Ronke, wọ́n ti believe pé àwọn lè bribe àwọn Afobaje yìí. Even gan bá ṣe gbọ́ allegedly, wọ́n ní àwọn onífá gan, wọ́n ní Mariam ó ń bribe wọn. Ẹ rí i pé ìgbà téèyàn bá ń bribe onífá, ìtorí ẹ̀ ní kábíyèsí fi máa ń lé àwọn onífá yẹn. Tó bá ti rí i pé wọ́n ti ń sọ̀rọ̀ opposite side, kábíyèsí á lé wọn dànù. So kọ́lọ́hún Elédùmarè kó gba kábíyèsí
lọ́wọ́ àwọn olórí yìí ni kó ṣọ́ kábíyèsí, kó wà pẹ̀lú kábíyèsí, kán tiẹ̀ fún kábíyèsí nísinmi, kán jẹ́ kí kábíyèsí lálàáfíà. So wọ́n ní àwọn afọbajẹ yìí, wọ́n ní wọ́n ti wá Queen Naomi lọ o. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ ọbẹ̀ wọn pé kó jọ̀ọ́, wípé kí Queen Naomi má bínú, kán fi ọwọ́, kán fi wọ́nú, kán má bínú sáwọn. Wípé àwọn ọmọ ìpá wọn ti ṣe nǹkan tí ò dáa. So bá ṣe gbọ́ gist, a ní ká mú wá fún yín. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run gbogbo ọ̀rọ̀ yìí máa níyanjú. Ẹ mọ̀ gbà tá a ti wà lórí ọ̀rọ̀ Queen Naomi. Ìdùnnú kábíyèsí ni kí Queen Naomi padà wá sí inú palace. Even gan gbogbo àwọn olórí yìí wọn find it easy pẹ̀lú ọwọ́ tí kábíyèsí gbé yìí. So ọgbọ́n oríṣiríṣi ni wọ́n ń dá. Recently la gbọ́ tó gbé ọmọ kan sórí social media tó ní ọmọ kábíyèsí ní pé 25 years. Àfi kọ́lọ́run kó wa yọ. Ìgbà tí mo gbọ́ gist yẹn mo rẹ́rìn-ín mo ní kò tiẹ̀ sí nǹkan táwọn èèyàn ò ní ṣe tán lórí ọ̀rọ̀ ẹ pé kí Queen Naomi má padà wá sínú palace. So àwọn olórí yìí ọgbọ́n oríṣiríṣi ni wọ́n ń dá láti má jẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe. Ọlọ́run ò ní fún yín ṣe. So ẹ̀yin èèyàn lé, Ọlọ́run á wà pẹ̀lú Queen Naomi o àtọmọ wọn àti kábíyèsí. Tá bá tún gbọ́ ẹni ọ̀dà gist a máa mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní lọ ìsàlẹ̀ láíláí, òkè òkè lọ́lá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.